mo dúpẹ́ ọpẹ́ tí mo dún ni pé a tún láǹfààní àti ríra wa kò ní torí pé tá bá ṣe ń ríra wa ọpẹ́ kan ni ọpẹ́ tá wá ń dún ni pé ní ọjọ́ kẹfà nínú March 2025 mo tún láǹfààní àti rí Omoluka èmi náà láǹfààní àti rí White Lion. àwa dúpẹ́ fún gbogbo èèyàn ọmọ Yorùbá oríṣiríṣi ti ṣẹlẹ̀ kò lè ṣeé ṣe ó máa bọ́ sí ó fò fẹ́ǹsì ní 2021 Ìgbòho sá lọ ní Koiki sá lọ ní ó dé àti sá padà. a tún ti sá padà o iṣẹ́ ń tẹ̀síwájú o a ti sá padà o. ẹ bá kọ́kọ́ kí gbogbo àwọn tó lọ sí Èkìtì ní kíákíá. mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá tí ẹ dìde lọ sí ìlú Èkìtì including myself tá a jọ lọ láti ṣe àṣeyẹ ìkẹyìn fún màmá wa late Mrs. Julia Akintoye. Mo sọ fún yín mo ní màmá yìí dúró tì wá gidigidi wọ́n dúró bí abiyamọ tòótọ́ fún ìran Yorùbá mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ wá pátápátá tẹ́ ẹ tún fayọ̀ padà àgbọ́ ìró ibi sẹ́nikẹ́ni àgbọ́ ásídẹ́ǹtì àdẹ̀gbọ́ wàhálà ògo ni fọ́lọ́run adúpẹ́ lọ́wọ́ yín White Lion ló ní kí n kí yín ó ní kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo yín lẹ́ẹ̀kan sí Omoluka yín ló dẹ̀ ń sọ̀rọ̀ kútọ́nu láwà ká lọ máa múra fún mega rally. àròlé Odùduwà ní fàájà àjà a máa fàájà ṣùgbọ́n kò sí já ẹ lọ múra ìyọ́n lè jẹ wédú kólófẹ́nsìkì jẹ̀fọ́ àìbáyébáyé nìyẹn dédé ni gbogbo ẹ̀ ajẹ́pọ̀ ni no going back. Bàbá Akíntóyè ní Yorùbá nation. No going back. Ìgbòho ní Yorùbá nation. No going back. Ayọ̀dẹ́mọ́lá ní Yorùbá nation. No going back. Àwọn ọmọ Yorùbá gan wá ní. No going back. Yorùbá nation ní no going back. For life. Thank you.